أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ẹ̀pà náà tó bá ti wá stable adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó tún ṣe ọ̀kan nínú tá lágbára rẹ̀ fún wa ọ̀kan nínú tá lágbára rẹ̀ ó ní ká fẹ́ ṣèmí dásìkò tá wáyé agbára rẹ̀ ò sí lọ́wọ́ wa ọwọ́ ọlọ́wọ́ bá ló ṣe fún wa ó tó ń tẹ́ kéèyàn ó dúpẹ́ rẹ̀ lọ́tọ̀ torí wípé àwọn Yorùbá ní tẹ̀mí bá sì wà ìrètí ń bẹ lókùn ìgbà tí Ọlọ́run ti ní kẹ́mi ọmọ ọbẹ lára wa ọyẹ tàbá ìrètí ń bẹ Ọlọ́run kọ́ mọ̀ jẹ́ ìkọ̀kẹ́ wa kọ́ mọ̀ jà wá ń tàn máa kó fi wá ṣe kòńgẹ́ dáadáa níbi tá a wà lánàá ibẹ̀ náà la padà sí Ọlọ́run ní fawailun lilladhina yaktubuna alkitaba bi aydihim fawailun lilladhina yaktubuna alkitaba bi aydihim thumma yaquluna hadha min ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون ọlọ́ni wáìlù ègbé aṣọ fún àrígbẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ òun ní ìparun ọlọ́pọ̀ máa pẹ̀lú kọ́ mọ́ fi bínú ẹ̀pà wà rùn ọlọ́ni kọ́ lọ máa bá àwọn èèyàn kan nínú àwọn Yahudi àwọn nínú wọn alladhina yaktubuna al-kitaba bi aydi
àwọn tí wọ́n fọwọ́ ara wọn mú gègé tí wọ́n gbé tàdáwà kalẹ̀ tí wọ́n sì máa kọ́ wọ́n fọwọ́ ara wọn kọ́ àlàyé fífọwọ́ ara wọn kọ́ mo ti ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ wáyé lù mo ti ṣàlàyé ẹ̀ lánàá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ síbi ẹ̀ mẹ́jọ àjọ àyẹ pé a ní a máa jábàá máa náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹjá fìyàn ẹlẹ̀ فويل للذين يكتمون الكتاب بأيديهم ọlọ́run ní ẹgbẹ́ ìparun kọ́lọ̀ máa bá gbogbo àwọn tí fọwọ́ ara wọn kọ tírà ثم يقولون هذا من عند الله lẹ́yìn náà tí wọ́n wà máa sọ fáwọn èèyàn wípé ìwé tá a gbé kalẹ̀ yàtọ̀ lọ́lọ́run ti wá ẹwà wàjúrú bẹ́ẹ̀ tí ń bẹ láwùjọ wa àti fún alápòjúwe tó pọ̀ lánàá bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ àpòjúwe àwọn tọkọ sàbúrà tó sì jẹ́ kí sàbúrà àwọn náà la mọ̀ pé Taurata fún Musa Injila Zabura tó Dáúdà Taurata fún Musa Injila fún Isa Zabura tó Dáúdà wọ́n ní Taurata fún Musa Taurata ànábì Musa lọ́wọ́ sọ̀kalẹ̀ fún Injila fún Isa Injilu ta lọ́wọ́ sọ̀kalẹ̀ fún Zabura tó Dáúdà ààrùn fún ṣẹ́ Zabura ànábì Dáúdà lọ́wọ́ sọ̀kalẹ̀ fún níbo wá lọ́mọ Yorùbá ti rí níbo lọ́mọ Yorùbá ti rí níbo lọ́mọ Ọ̀ṣun ti rí tó fi wá kọ́ ọgbọ̀n súrà àbọ́gbọ̀n náà kọ́ ọgbọ̀n ni eléyàn lọ bẹ́ẹ̀ àìwá mayé láàlẹ́ kàtán láwùjọ wa nínú àwọn tí ó sọ wípé àkíní àṣírí ẹ̀ wọ́n lè láàánábì lọ fáwọn eléyìí tí wọ́n bá láàánábì lọ fáwọn wọ́n lè ní wípé Ọlọ́run ló fi mọ àwọn àgbàlagbà ó tóbi كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا كبرت من أفواههم إن يقولون إلا كذبا ó tóbi lọ́rọ̀ kéèyàn mú ọwọ́ ara rẹ̀ kó fi kọ̀ọ̀kan lẹ̀ kó sì máa sọ pé ọlọ́run ọba tó láàrin ga kó ní tọ́lọ́run gbé ni ọlọ́run ní kò sí tó jẹ́ wọ́n máa ṣe bẹ́ẹ̀ ohun tí wọ́n ó jẹ ni ò jẹ́ wọ́n gbọ́n lè ṣàrò bihi thamanan qalila ọlọ́run nítorí kí wọ́n lè bá àríta lówó pọ́ọ́kú torí wípé gbogbo owó tí èèyàn bá rí láyé tí èèyàn bá sábẹ́ ìyọnu Ọlọ́run ló fi rí owó pọ́kù èlò lè ṣàrò bihi sámánà nítorí wípé gbogbo orí tí èèyàn máa ń rí láyé ó kéré táwa fi tọ̀rọ̀ wal akhiratu khayrun wa abqa àwọn kan wà lọ́kọ̀ tí là ń torí tí wọ́n jẹ wọ́n wà máa sọ fáwọn èèyàn wípé ànítìrọ̀ Ọlọ́run ní Ọlọ́run nítorí kí wọ́n fẹ́ tà lọ́wọ́ pọ̀ gẹ́gẹ́ bí àwọn kan náà yóò ṣe máa lọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba lọ́rùn nítorí tí wọ́n jẹ Ọlọ́run ní fàwọn ilé ńlá hàn ọlọ́ni fàwáìlú làhùn ọlọ́ni ìparun kọ́ máa jẹ́ ti wọn látara tí wọ́n fọwọ́ ara wọn kọ ẹjá sọ́ra fún nǹkan tá a bá kọ nǹkan kíkọ ẹ̀mí rẹ̀ gùn ju ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ
téèyàn bá sọ ọ̀rọ̀ nígbà míì ọ̀rọ̀ èèyàn lè kú síwájú kéèyàn tó kú táyọ̀ ní rántí ọ̀rọ̀ yẹn mọ́ ṣùgbọ́n téèyàn bá fọwọ́ ara rẹ̀ kọ́ọ́lẹ̀ ẹ̀mí ẹ̀gùn jù èèyàn lọ wa ma min katibin illa sayafna wa ma min katibin illa sayafna wa yabqa ad-dahru ma katabat yadahu wa yabqa ad-dahru ma katabat yadahu wa yabqa ad-dahru فلا تكتب بكفك غير شيء يسرك في القيامة أن تراه يسرك في القيامة أن تراه يسرك في القيامة أن تراه وأنتم كما تسمعون Wàmá mi. Wọ́n bá ń gbẹ̀nú àbúrò dáadáa. Wàyáwó kan dáhàrọ̀ máa kátà bá sí àdáhù. Wàyáwó kan dáhàrọ̀ káfíkà rọ̀ ẹ̀rọ ṣayé. Katibin illa sayafna kò sí ẹnìkan láyé tó fọwọ́ ara rẹ̀ kọ nǹkan àfi kó jẹ́ pé ń tọwọ́ padà tán yóò tán wa yabqa ad-dahru ma katabat yadahu wa yabqa ad-dahru ma ṣùgbọ́n tọwọ́ rẹ̀ méjèèjì bá kọ́ọ́lẹ̀ yóò ṣẹ́kù lọ ni tá yóò fi parẹ́ eléyìí tá ń kọ yìí náà ní sẹ́ni ọkọ̀ òsì láyé mọ́ sáwọn rìfáàsì àbámọ̀ rìfáàsì ẹni ọkọ̀ sàbúrá sàmọ̀ rìfáàsì gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn kìnnìkan àwọn philosophers àwọn kìnnìkan àwọn yóò kó tí wọn wọ́n tún ní kìnnìkan sọ báyìí Aristotle sọ báyìí kìnnìkan sọ báyìí àbíbẹ̀kọ́ bàyá bọ́kọ́ jáhàrọ̀ máa kátàbà ti àdáhùn ìtí àbá fi ọwọ́ èèyàn kọ́ lẹ̀ kì í tán ẹ̀rọ táwọn alárúbáwá ni wọ́n ní máa hùfíìdọ̀ fárọ̀ ìtí èèyàn bá há yóò lọ yóò fi ọlẹ̀ kó tó kú láyé ó kéré inú tí èèyàn há ti sábà fi hàn lẹ̀ tẹ́mi èèyàn bá gùn ṣùgbọ́n wà máa kò tí bá kọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá kọ́ lẹ̀ yóò dùn ó pa síbẹ̀ ìta bá há fárọ̀ yóò padà lọ àwọn bàbá ilé ìbò ní ìbẹ̀lẹ̀ yìí ọlọ́lọ́mọ yìí tí wọ́n ti hàn secondary school kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò sílẹ̀ mọ́ àwọn ìbò kàndùkàndù ló kù ní sí lọ́jọ́ tí wọ́n bá rẹ̀ ẹlòmíì létí dáadáa nù wà yàtọ̀ sáwọn ọmọ kéékèèké tó bá ka sí ìtànkàpìtà yóò sì ká bẹ́ẹ̀ náà ẹ̀mẹ́kọ̀ tó bá fẹ́ ka ẹ̀fọ́ àpò gan yóò ta àwọn míì bọ́ fúnra rẹ̀ àwọn ọmọ kéékèèké náà lè fi kọrin mọ́ òfìzọ̀ fárọ̀ ní tí yẹn bá họ́ padà lọ ní a fi máa sọ wípé al-ilmu saydun wal kitabatu qayduhu al-ilmu saydun wal kitabatu qayduhu ó ní mà ó dà gẹ́gẹ́ bí ẹran tá à ń dọdẹ rẹ̀ ni tá a bá fẹ́ kẹ́ ẹran ọdẹ ó sá máa lọ́wọ́ àkọọ́lẹ̀ tọ́lá yìí mẹ́tí kọ́ yéèdì lọ́wọ́wọ́ kọ́ yéèdì kò sílẹ̀ àwọn yẹn ti wá yọ̀ lé báyìí àbá ní wípé kò sẹ́ni ọkọ̀ nǹkan yóò padà tán àwọn tí wọ́n kọ̀wé aláwìyé ibò ní ẹwà ìyàjàpá àti yánnibo ibò ní ẹwà àwọn òwe ìwọ̀n tí ì tàn
àwọn èèyàn wọ́n jẹ́ ìjẹ kòríkó lọ pọ̀ bẹ́yàn bá wálé yóò sì bá wọn wéyàn lè afẹ́ ànífà látàkì tó bí ká fíkà àwọn èèyàn ọ̀ṣẹ́ yìí onítọ̀ bá ti gbá kálà mọ́ báyìí tó fẹ́ kọ̀ nǹkan máa wò pé ṣé tí mo fẹ́ kọ ìtọ́lọ̀ ń bá fi hàn mí lálùkì àmà sínú mi ó dùn àbí ò ní dùn fàlátàkì tó bí ká fíkà àwọn èèyàn ọ̀ṣẹ́ yasọ̀rọ̀ káfíyàn ètò inú orí ọba ní dùn kó orí pé wọ́n lọ kọ́ lọ́rùn mọ́kànláyé o mọ́kàn o lójú ń tábà kọ ẹjá sọ́ra níbi nǹkan kíkọ kìí ṣe parẹ́ mọ́ sódì wọ́n kọ́ lọ́kọ́ mọ́ tọ́ ọba sọ ayé ọgbàgbé ẹ̀ ṣùgbọ́n tọ́ ọba kọ́ ọ́lẹ̀ yóò wà bẹ́ẹ̀ àwọn yóò túnbọ̀ fáìlì òkè ọjọ́ ń bọ̀ tá a yọ jáde àwọn ẹlòmíín ṣiṣẹ́ ìjọba wọn yóò dáràn wọ́n wà dáràn ìgbà tó bá di kí wọ́n á fẹ́ dun àwọn apò kan wọ́n bá lọ wá àwọn kíní kan jáde pé wọ́n ti sáńkóèrì kan rí nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn tí wọ́n fi tí wọ́n jọjọ́ ń dupò tí wọ́n fẹ́ jí ó débẹ̀ wọ́n wà kóèrì ó jáde ó ti competition against ẹnìkan rí wọ́n gbẹ nìkan ṣiṣẹ́ ń bì kan iṣẹ́ olówó ńlá ṣùgbọ́n ó ti bú company yẹn rí ó ti sọ̀rọ̀ ó ti kọ́ nǹkan against wọn rí wọ́n wá gbà àwọn jẹ́ jọjọ dùn wọ́n wá láti àwọn jẹ́ gbà pé ẹni jẹ́ ìgbà náà kó ti bú yín rí wọ́n kàn rí fáṣà àwọn kìnìún wọn bẹ̀rẹ̀ sáà tí wọ́n rí fáṣà immediate náà wọ́n sì ń sáàkẹ́ padà fàlátàkì tó bèkà fẹ́kà ráyẹ̀ يسرك في ìtẹ́lẹ̀ ìfi pàtàkì ní wípé wàláhì òní láàrin ọlọ́run lọ́mọ láwọn ọlọ́run ló mọ̀ kù tẹ́nìkọ̀ọ̀kan wọ́n ó padà dé lọ́la a lè dépò bí tẹ́kí àwọn èèyàn mí ọmọ rùgbò wára ìwọ́n sì mọ̀ rùgbò bóyọ́ lọ́la wọn rí ó ṣeéṣe ó wọ̀ pé ra rẹ lọ́lọ́run fún ọ ṣùgbọ́n látara àgbàgbọ́ tí wọ́n nínú rẹ látara àfẹ́ tí wọ́n ní sí ọ wọ́n sì fẹ́ sọ ọ́ dọ́lọ́run bóò ni wọ́n gángan ní sọ́ra rẹ dòṣà nítorí kó báwọn èèyàn kan ní ẹ̀ nínú àwọn tó sẹ̀mí lórí ilẹ̀ yìí àwọn sọ wọ́n pé ní tó bá sọ bí ìgbà tó lọ́n sọ̀rọ̀ náà ni ó wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn wọ́n wà mọ̀ tí nígbà tẹ́ ẹ̀ ti sọ bẹ́ẹ̀ náà ni ó ṣe rí wọ́n bọ̀ wá bọ̀ fún ọ̀nà yáà ìgbàtẹ́yìn bàbá ti sọ àti bàbá ti rí bẹ́ẹ̀ ó tètè jára rẹ kí wọ́n máa lè mà fawailun lahum mimma katabat aydihim wawailun lahum ọlọ́ni látara tí wọ́n fọwọ́ àwọn akọ́ kí parun ọmọ jẹ́ tiwọn wàwáyìlú làhùn mímá ọlọ́ni látara tí wọ́n ń ṣe ń ṣe yẹn kí ìgbéjìnà sí kí ọlọ́run kọ́ máa bá wọn àwọn ìyàwó ní méjì tọ́lọ́run pín wọn sí ni ìtumọ̀ rẹ̀ rèé téèyàn bá ń bẹ nínú kọ́ ifá tí ọmọ tíra kí ẹ bó ṣe ń bẹ nínú mùsùlùmí náà má wáyé màánà lọ́sọ́dọ̀ àwọn tí ó sọ ọ́nù faminhum ummiyuna la ya'lamuna al-kitaba illa amani wa innahum illa yadhunnun ó ti dàpọ̀ mọ́ra wọn lọ́wọ́ sàánú àwọn èèyàn kan bẹ nínú wọn ọlọ́ni wọn ọmọ tíra àfi àdùnnú èrò lásán
tí èèyàn bá ń bẹ lára ẹni tí ó bá ka Al-Qur'ani tí ó mọ̀ túmọ̀ tí ó kéwú fasalu ahla dhikri gbogbo àbámadá táwọn ènìyàn bá ń sọ nípa Al-Qur'ani mọ́ bá wọn wí o tí wọ́n bá ní kíní kan bẹ ní Al-Qur'ani bẹ àwọn tó yé tó ọmọ kí wọ́n mọ̀ túmọ̀ ẹ dákun wọ́n mọ̀ ní kíní kan bẹ ń bẹ ọmọ kan bẹ ọmọ gé wá lórí wa ní gbìyànjú dáadáa níbẹ̀ ń Saudi ní ìṣẹ́ ọlọ́nkọ̀ bá sọ wọn náà sáré gbìyànjú nípa Al-Qur'an ọba wá parí ọwá hàtà níjẹ́ tó hàtà bó ṣe gbá mi lágbọ́nù ìsásù mo ti parí Al-Qur'an mi ní ọlọ́run sí ọlọ́run fọlá rẹ̀ kà sàdúrà ṣùgbọ́n kìíní kan máa ń bẹ jẹ́ mọ́ sọ fún akínbẹ́ náà Al-Qur'an yìí rí mo wá wò pé bóyá ti dé súrà tó wà rí bóyá ti dé súrà tó tí mo fi wá parí ìwà rí mo ní kí ni ó ní ahamusa kákù aláwọ̀ yasu ahamusa kákù aláwọ̀ yasu kò sí inú Kùránì ó ní ẹ̀hán ó lé mi náà orí kò sí ń bẹ̀ o ṣùgbọ́n wọ́n ń sọ fáwọn èèyàn kí ń bẹ náà Al-Kùránì mélòó mélòó wá ní nǹkan bẹ́ẹ̀ èèyàn bá ń gbọ́ wá sí àwọn àfáà gbòòrò wọ́n sọ̀yànù du'atun ala abwabi jahannam àwọn jẹ́ ń pa àwọn èèyàn tó jẹ́ pé etí bèbè náà wọ́n wà kéèyàn sọ́ra dáadáa kéèyàn máa rú wá sí wo ní ọ̀gbọ́ kọ́ mẹni tí yọ wá ìmọ̀nà ẹ̀sìn sọ́dọ̀ ẹ̀ kìí sọjọ́ orí kìí sàgbàlagbà ọ̀rọ̀ ọba ní ọlọ́run bò ní já sọnù o àwọn kan nìyẹn àwọn kan wá ń bẹ táwọn ké tí wọ́n fa ṣùgbọ́n tí wọ́n jẹ kò jẹ́ wọ́n gbọ́n wọ́n wà máa ra tí èṣe tọ́lọ́run wọ́n wà máa pín tọ́lọ́run bẹ́ẹ̀ bá wá wíbọ̀ tẹ́ẹ̀wí wọ́n ní bá bàbá ṣe ṣe nù tọ́lọ́run yọnu sí bá àti bá lọ́wọ́ wọn nìyẹn bí ẹ Kùránì ṣe wí nù níbo wá ní Kùránì ti wí bẹ́ẹ̀ wọ́n wà máa káyà Kùránì lórí lódì ẹjá sọ́ra ọlọ́run ní já sọnù àtẹ̀mí àti yín ọlọ́run ní já sọnù àánú pọ̀ láwùjọ àánú ṣe kí ni ọ̀pọ̀ láwùjọ eléyìí tó lè là wá tánú òfin ní jẹ́ ti wá ó ní kí bá ṣe ń gbìyànjú láti lajú sáyé ẹjá la ojú sẹ́sìn ọlọ́run bá ṣe ń gbìyànjú láti ṣe kí ni láti lajú sí ayé táà bẹ́ kí wọ́n pè wá lẹ́ni tí ò lajú ẹ mọ́jọ wọ́n pè wá lẹ́ni tí ò lajú bí ẹ̀sìn wa náà ẹjọ́ wa náà ní sàkọ́fà àtẹ̀sìn dábàá civilized nípa ẹ̀sìn nígbà àti lámájá kò lè jẹ́ o mọ́ wà nínú ẹjọ́ mẹ́sẹ̀ kó máa jẹ́ ọkọ̀ máa dé abọ́ fáwọn kan abọ́ òkínni mọ́ wà nínú ẹjọ́ ní ọwọ́ aṣọ́wó security ìkínni ta ló gbé bọ̀ lọ́wọ́ insurance owó gbá owó àwó owó ọ̀pẹ́ ẹ̀dàkùtà wá fẹ́ dúkẹ́ta la máa ń dá fún tẹ́nìkan bá wá ní ọmọ owó ọ̀pẹ́ wá owó ọ̀pẹ́ fún ta ni ẹ̀ dáhùn èyí lọ àbá ní òbí wọn pẹ́ sóò lọ́lọ́ ni sóò lọ́lọ́ yóò sì wá ní ọmọ owó rẹ̀ wá ọlọ́run bá tá àwọn rẹ̀ tó bá ìdí ìgbẹ́ ọlọ́dún wà láṣúgbọ́n tí yìí wọ́n ni máa ń ṣe ìlàṣẹ́ ní ọlọ́dún kẹ̀mí ọkà ìgbò rẹ̀ ẹgbẹ́jì àwọn àyí tí ó sọ̀rọ̀ láàyè tí a bá wọ́n lọ́wọ́ bàtà bá pàdé dáadáa ọlọ́run sì fún wa kò ní ìdásáré lọ bẹ́ẹ̀ tẹ̀tẹ̀ jásáré lọ bọ́lọ̀ ẹni náà mẹ́lú àwọn ẹgbẹ́ ti lọ àwọn ọmọ àṣọ́nù lọ́rọ̀ ọlọ́pẹ́ ìwé àti lọ àbí ọmọ ẹgbẹ́ orí wọ́n á ṣe ìwọ̀nba owó tí ó gbé lọ ní ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ ohun tó kù tí ó fìlẹ̀ sáwọn ará ilé bí dàbínú díẹ̀ ni ṣùgbọ́n òun pè mí náà sáfẹ́ ṣiṣẹ́ ìjọsìn ọba fa àwọn ọmọ rẹ̀ jọ ẹ lápò
mo bẹ́ẹ̀ ṣe kí ní nǹkan ní oṣù tó nǹkan yìí àwọn òkúta ló fi alẹ̀ fún ìgbà wọn bá lọ wọ́n ní ọmọ kan wọ́n á bẹ̀rẹ̀ ọmọ rẹ̀ obìnrin ni kò sì tí ìdájọ́ púpọ̀ wọ́n ní bàbá oníṣẹ́ ìgbà tó ń bẹ lé orúkọ ló ń bọ̀ wá ní ẹni tí ń bọ̀ wá ń gbà tó wà lé ní ọ̀bọ̀ wá ń gbà tó bá ṣe rí máa lọ síbi tọ́lọ́n lọ fẹ́ ṣe tó bá jẹ́ pé iṣẹ́ ìjọsìn tọ́lọ́n lọ fẹ́ lọ ṣe ọlọ́run wà ní ipò okú lè kọ́ wá fi alẹ̀ ewé òní ń bọ̀ wá nígbà tó sì nígbà tó wà ní ìgbà tó mọ̀ yẹn sọ mi ọmọbìnrin yìí o àwọn yòókù náà bá sì gbà wọ́n bá lọ wọ́n bá sì ń jẹ nítòkù tó wà nílé wọ́n ọjọ́ tó jọ mélòó ká nǹkan bá tán ìgbà tó tán àmọ́ wà wọ́n pé tí ò rí báyìí ìwọ̀n ọ̀ tí ìdá nǹkan kan mọ̀ ọbẹ̀ kìí ṣe ọ́ wọ́n lọ́mọ yẹn ó wá bọ́ sí ìgbẹ́ kan ó wá bẹ̀ lọ èrè ọlọ́run ìwọ náà ni bàbá wa lọ sí lọ́lọ́jọ́ sí fún mọ́ fi alẹ́ o lẹ́yìn ẹ̀ ọ̀sà sàdúà tọ̀pọ̀ kí ní ẹ̀sẹ̀ mi sẹ́jẹ̀ sí mẹ́jùmọ̀ tẹ̀yìn ní wẹ́fà sàràfíà ní sẹ́jẹ̀ sí sáà wọ́n ní ìgbà tó mọ̀ ìbẹ̀rẹ̀ sí ní ibẹ̀ lọ́run ẹni tó jẹ́ àmì irú ìlú wọn gbà náà ìṣesí inú àwọn àmì irú tó ti lọ ní wípé yatafaqaduna ahwala man fil bilad wọ́n mọ̀ sí tafakudu ní pé kí wọ́n mọ̀ wí pé ṣé bó ṣe yẹ kálá àwọn rí àwọn èèyàn rí ló ṣe rí ṣé bó ṣe yẹ kálá àwọn rí àwọn èèyàn rí ló ṣe rí ṣé bó ṣe yẹ kálá àwọn rí àwọn èèyàn rí ló ṣe rí wọ́n mọ̀ àwọn ó jáde lálẹ́ tàbí lóru tàbí ní ìrọ̀lẹ́ wọ́n mọ̀ káàkiri wọ́n mọ̀ wá káàkiri wọ́n mọ̀ káàkiri wọ́n mọ̀ gbogbo ní èéfín tí ń rú níbo lè èéfín ò ti rú ara àti sí àwọn òmàrọ́wù Islam tó ti lọ nìyẹn ẹ̀kẹ́ bẹ́ẹ̀ náà làwọn àmì òrò ti sí náà àwọn gómìnà yìí káàkiri wọ́n èsì bẹ́ẹ̀ Amiru Al-Balad ọwá jáde wọ́n ní ìgbà tó jáde lọ́jọ́ náà wọ́n àtàwọn èèyàn ẹ̀ ní jáde ìgbà tí wọ́n jáde wọ́n ti tàfákùdù káàkiri wọ́n ti wá rìn ó ti wá rẹ̀ wọ́n ó ti rí Amiru ẹ̀kọ́ láti dé ìgbẹ́ wa ń gbẹ́ wọ́n lọ wá sọ fáwọn èèyàn wípé ẹ fún mi lómi ẹjọ́ fún mi lómi ẹ fún mi lómi gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ kò sómi bẹ́ẹ̀ nìkan nu wọn bó ti sáré lọ ilé tó sún mọ́ wọn ọjọ́ ilé Hatim al-Asad wọ́n bá kẹlẹ̀ kù ẹ dákun ẹ fún wa lómi ẹ fún wa lómi ẹ fún wa lómi wọ́n bá bomi fún wa omi tó dáa bí wọ́n ṣe gbómi wọ́n lọ gbómi fámi rẹ̀ ọmọ mi ó ṣe mú mi ara ẹ balẹ̀ dáadáa irú mi wọlé gbé wá tó dáa tó sì wá lẹ̀ lẹ́nu tó báyìí wọ́n bù fún wa náà ní ilé ẹbọ náà ti bù fún yín ó nílé ẹni afá tó jẹ́ ní ọlọ́run omi àwọn afá dáadáa lẹ́sùn wá bù wá fún ẹ̀sùn lé ẹ̀ ìgbà tó jẹ́ ìyọ̀nbá ní òsìlé òsìlé ń bo ló wà lọ ó lọ sí hajj náà lọ sí tọ́lọ́run la ilaha illallah ó lọ sí hajj kò sí ń lé ẹ̀ sì jẹ́ àmà ẹjọ́ ipò náà láfáàlú tí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ gbogbo bùkátà rẹ̀ tí máa ń gbọ́ nígbà tó wà nílé ó yẹ kó dùn ọ̀ràn yẹn lórí wa nígbà tí ó sì lè wọ́n ní ọwọ́ àtọwọ́ bá kú ó wá yọ sórọ̀ ní àpò bíi báàgì kékeré àbí pọ́ọ̀sì nìsín sórọ̀ bíi aláwọ̀ gbogbo àpò yẹn góòdì ló wà mẹ́ góòdì ní ẹ̀sìn mọ́ ẹ̀ náà gbà náà ló bá lòun fún wọn tí wọ́n mọ̀ náà ẹ̀wà àmọ́ tó wá fi kún ó wá sọ fún gbogbo àwọn tó tẹ̀lé wípé ẹni tí máa ń bẹ̀bí tó bá ṣe kó fẹ́ràn mi lóòótọ́ fáìlìyàsínà àmì ìsìlámà sọ̀nà bí mo ti tọrọ fáwọn ẹni tó bá ṣe gbẹ̀yìn jẹ́ tẹ̀lé mi ẹ fẹ́ràn mi ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ bí kàlùkù ṣe ń ru owó jáde nù láyé bá ń yàwó lù ọ́ ní ẹ bá ń yàwó lù ọ́ ní ẹ bá rọ owó lù ọ́ wọ́n ní ọmọ yẹn níbi èrè ọlọ́rọ̀ ilé ayé kan ló sí dùwọ̀ wá a sì dán ọlọ́rọ̀ lẹ́ẹ̀kan náà tó bá wá sí kí wọ́n ọlọ́run ọba ló sí dùwọ̀ wá ń kọ́ ọlọ́rọ̀ ayé ọba lọ́kàrí pé wàlúwà ni ó sì sọ àdó olówó wọ́n di olówó lójú ẹsẹ̀ kí bàbá wọn tó dé ọlọ́run ọba lè tó wa tá a bá mọ̀ bẹ́ẹ̀ ọmọ yẹn àfáwọn ọlọ́run ọba kébé abẹ lọ
àfáà olólọ ọba ẹjá wa náà mọ abẹ lọ́wọ́ ọba fúnra wa dámọ́ jẹ́ àwọn tí wọ́n fọwọ́ ara wọn kọ̀ nǹkan tẹ́ ń lọ́dọ̀ ọlọ́run ló ti wá wọn tàn àjẹ́ lè yá ṣàrò mìíhìn sáàmà náà bùkátà àti ẹjọ́ òbí yá ní ẹgbẹ́ bí alára wa ẹjá sọ́ra wa ọlọ́run mú fi aṣèkò ń gẹ́ dáadáa هذا وصلى الله على محمد وعلى اله وسلم طبعا انتوني بيري كومي اجعلوا عن طريق وجهة الله اكبر